bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o. Alábẹ̀kẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. Alábẹ̀kẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o. Alábẹ̀kẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. Orí ìlú rẹ̀ bàbá tòde jẹ́ ìwọ ó má ṣàkóbá tán fẹ́gbẹ́. Alábẹ̀kẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. Alábẹ̀kẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o. Alábẹ̀kẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. Orí ìlú rẹ̀ bàbá tòde jẹ́ ìwọ ó má ṣàkóbá tán fẹ́gbẹ́. Alábẹ̀kẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. Abẹ́kẹ́ adé Alábẹ̀kẹ́ mi. Abẹ́kẹ́ ní sọdún lónìí ló jẹ́ kí n wá. Abẹ́kẹ́ owó Alábẹ̀kẹ́ mi. Abẹ́kẹ́ ní sọdún lónìí ló jẹ́ kí n wá. Abẹ́kẹ́ adé o. Hajia lateefat olúwa fún mi láyọ̀ gbéra lé òkè ìdè òkú ọdún. Òkú ayẹyẹ oríkà ọdún. Ìyá Jamali máa gbóhùn ẹnu mi. Màmá Farida máa bọ̀ ní gbàgede òkú ayẹyẹ oríkà ọdún. Àṣeyí ṣàmù ọdọọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Pẹ́pẹ́ lòun ṣe nílé àárọ̀. Hajia lateefat máa ṣàmì àṣẹ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà. Ògbóògbó láéláé ló gbọ́ ẹ̀dán. Àdàgbàrá kò ní ti gbìn. Ire lójú owó rí ojú rẹ̀ oníríbi. Ìwọ mọ̀ bẹ̀ ràn bẹ̀ níbẹ̀ ẹ̀sùn àtẹlẹsẹ̀ amọ̀bẹ̀ náwó. Ó yá ó nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀ gbámọ́ Lísà bí ọmọ aró lọ́tà. Ọmọ Olúgbájọ bí ó. Olúfúnmi láyọ̀ ọmọ mọ́lé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wòmúwòmú yòrò ókè. Ọmọ nọ̀mùnọ̀mù yòrò ókú. Èyí tó bá ké wòmúwòmù yóò dẹni ẹ̀bọ̀rá lé bàbá tó bí ọlọ́mọ ẹgbá tí mo sẹ́yìn oró kí n tó mọ ọsẹ tó eégún mọ́nú. Ìtòkò ní ìṣẹ́nu pálọ̀ bàbá tó bí ọlọ́mọ. Ìtòkò mòdè ń dóra wọn wọ́n ń béèrè tòkò. Mòdè ń dára alé wọ́n ń béèrè àjòjì. Ìjà ní mọ́gùn ní ara ìjàmọ̀ mi kó pọ́n roro ọ̀jà ń rẹ̀ dẹ̀dẹ̀. Ọmọ à ń torí ọ̀jà jà. Hajia lateefat máa gbódù ẹnu mi. Ọ̀jà ní kí ló ṣẹlẹ̀ lẹ́kùnlé òun. Ọmọ akọ́bẹ̀bọ̀ rẹ̀ la ń pọ̀jà. Báyìí ni wọ́n kì í nù bálọ̀ bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀gbá ọmọ wọmúwọmú tóró òkè. Abẹ́kẹ́ o ọmọ nọ̀mùnọ̀mù tóró òkun. Èyí tó bá ké wòmúwòmù yóò dẹni ẹ̀bọ̀rá lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ àwọn gbókò mọ̀ tẹ sábẹ́ ewé bàbá ìgbókò tẹ sábẹ́ olúmọ ṣe bí torí ogun ni. Ẹ̀gbá mo sẹ́yìn òru kí n tó máa ṣẹ́tẹ̀ eégún mọ́nú. Kò sóhun tí wọ́n ṣe ní Mẹ́kà tí wọ́n kì í ṣe lé bàbá tó bí ọlọ́mọ. Abẹ́kẹ́ máa gbódù ẹnu mi. Wọ́n mọmi sẹ́mìsẹ́mì ní Mẹ́kà. Ẹ̀yin momi odò ògùn lẹ́gbà aláké. Wọ́n ń gàràfá ní Mẹ́kà. Ẹ̀yin ń gòkè Olúmọ lé bàbá tó bí ọlọ́mọ. Abatabutu ọlọ́rọ̀ ń lọ́mọ Ẹ̀gbá. Ọmọ ajíbọ̀ wà lẹ́jọ́ òbọnú. Ọmọ àṣepá ọdẹ wọn bá ti bàbá ìlẹ̀kẹ̀. Ṣebí nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Abẹ́kẹ́ o òkèrè ló wà yóò. Ó kórè òkò délé wá bá wà ní. Ọ̀ nífẹ̀ẹ́ tẹ̀lé ọkọ̀ wálé. Ó nígbà lẹ́tà ọ̀fọ̀ nínú gbogbo tó fi sílé lágbára Elédùmarè ọba. Àfọ̀ òṣùpá ẹni rẹ bí ẹni èèyàn rẹ bí èèyàn. Lónìí mọ̀ kí ọ ní gbèdégbè ẹ̀jọ́. Ó ní kí ó ní kí ó ní ìlú ẹlọ́gùn ẹnu. Ó ní ó ṣe òkú ríríṣe rẹ̀ ò ní lópin. Ìyá Jamali ìyá Farida ó mọ̀ bẹ̀rẹ̀ ọbẹ̀ níbẹ̀ sọ àtẹlẹsẹ̀ amọ̀bẹ̀ nù. Ẹni tó bá ní o mọ̀bẹ̀ ló ní dé bá. Orí tọ́ba níta ló ń dábí ẹdun tọ́ níta ló ń rọ̀ bí òwe. Àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi jẹ́ Lúmọ̀rọ̀ ní mí Lúmàṣọ ajá nígboro. Lógún màṣọ ọmọ àfigbóru nílé ológun.